ọwọ́ tẹ ayédèrú dókítà yìí ẹni tó fẹ́ bá yọ̀lí ẹ̀ síta ló kú mọ́ ọ lọ́wọ́. ọwọ́ àwọn ọlọ́pàá agbègbè Lẹ́kì nípínlẹ̀ Èkó ti tẹ ayédèrú dókítà oníṣègùn òyìnbó kan ọ̀gbẹ́ni Ìdára Básì tí oníbàárà ẹ̀ kan kú mọ́ ọ lọ́wọ́ lásìkò tó ń ṣiṣẹ́ abẹ fún un láìpẹ́ yìí. ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìyáálé ilé kan olóògbé Abíọ́lá ẹni ọdún 36 lọ́ọ́ bá ayédèrú dókítà ọ̀hún lọ́sibítù ẹ̀ tó wà lágbègbè Lẹ́kì phase 1. ó ní kó bá òun ṣiṣẹ́ abẹ kí ìdí òun fi lè yọ síta dáadáa gẹ́gẹ́ báwọn ọmọge àsìkò yìí ṣe ń ṣe báyìí. ṣùgbọ́n lásìkò tí ayédèrú dókítà náà ń ṣiṣẹ́ abẹ fún olóògbé lọ́wọ́ ní nǹkan yíwọ́ fún un tó sì padà kú mọ́ ọ lọ́wọ́. dẹ́rẹ́bà olóògbé náà ló lọ́ọ́ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè Márọ̀kọ́ létí táwọn agbófinró sì lọ́ọ́ fọwọ́ òfin mú nọ́ọ̀sì tó ń bá ayédèrú dókítà yìí ṣiṣẹ́ tí wọ́n sì jù ú sàhámọ́ wọn. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà tí nọ́ọ̀sì yìí wà ló ti jẹ́wọ́ bí gbogbo ọ̀rọ̀ náà ṣe jẹ́ fún wọn. àtìgbà náà ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kéde ayédèrú dókítà náà gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n sì ń wá. àárín ọ̀sẹ̀ yìí làwọn ọlọ́pàá rí ayédèrú dókítà náà mú ó sì ti wà láhàámọ́ wọn tó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí tí wọ́n ń ṣe. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún yìí sọ pé ọ̀dọ̀ àwọn ni ayédèrú dókítà náà wà báyìí tó ń ran àwọn lọ́wọ́ nínú ìwádìí tí àwọn ń ṣe. àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé bí olóògbé Abíọ́lá tó jẹ́ oníbàárà ayédèrú dókítà náà ṣe kú báyìí ni Básì ti sá lọ. iṣẹ́ abẹ tí ìdí olóògbé náà fi máa yọ dáadáa ló fẹ́ ṣe fún un. agbègbè Diamond Estate lẹ́kọ̀ọ́ ni olóògbé náà ń gbé. agbègbè Lẹ́kì phase 1 nípínlẹ̀ Èkó ni ọsibítù ayédèrú dókítà náà wà. lẹ́yìn tí nọ́ọ̀sì ayédèrú dókítà yìí fún olóògbé lábẹ́rẹ́ kan tán ni nǹkan déédéé yíwọ́ fún un. dẹ́rẹ́bà olóògbé ló lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá Márọ̀kọ́ létí. nígbà tá a béèrè ọ̀rọ̀ lẹ́nu nọ́ọ̀sì yìí ohun tó sọ fáwọn ọlọ́pàá ni pé abẹ́rẹ́ tí ọ̀gá òun sọ pé kóun gún olóògbé lòun gún o. ìwádìí tá a ṣe nípa ayédèrú dókítà náà fi hàn pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tó máa ṣiṣẹ́ abẹ fáwọn aráàlú ṣùgbọ́n èyí tó ṣe gbẹ̀yìn yìí ló bu lọ́wọ́. à ń ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ a sì máa fojú afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí kó lè jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ lábẹ́ òfin. àlàyé yìí ní alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ṣe fáwọn oníròyìn láti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.